Ẹnikẹ́ni tó bá tún lo àmì ìdánimọ̀ tàbí aṣọ wa fún ẹ̀fẹ̀ yóò kàndín nínú iyọ̀, àjọ EFCC ṣèkìlọ̀. Àjọ tó ń gbógun ti ìpàsípààyà owó lórílẹ̀-èdè yìí, Economic and Financial Crimes Commission (EFCC) ti jáwé akíwọ́wọ́ fáwọn tó ń lo ìtàkùn ayélujára pé kí wọ́n dẹ̀yìn nínú lílo àmì ìdánimọ̀, aṣọ àti ohunkóhun tó jọ mọ́ ti àjọ ọ̀hún láìsí pé wọ́n bá gba irú ẹni bẹ́ẹ̀ láyè. Àjọ ọ̀hún ló ké gbàjarè lórí bí wọ́n ṣe ń lo àmì ìdánimọ̀ àjọ náà káàkiri àwọn fọ́nrán fídíò adẹ́rìn-ín-pòṣónú tí àjọ náà kò sì fọwọ́ sí rárá. Gẹ́gẹ́ bí fọ́nrán fídíò kan tí àjọ náà gbé síta lórí ìtàkùn ayélujára Twitter wọ́n ṣàlàyé, wọ́n ní ìlòkulò ni àwọn wọ̀nyí ń lo ohun tó jẹ́ ti àjọ EFCC tí kò sì sí ní ìbámu pẹ̀lú ohun tí àjọ náà ṣojú fún. Wọ́n ti wá rọ tolórí tẹlẹ́mù pé kí wọ́n dẹ̀yìn nínú ìwà pálapàla yìí kí wọ́n má bàa fimú kàtà òfin. Wọ́n wá sọ síwájú pé ẹnikẹ́ni tó bá fẹ́ lo àmì ìdánimọ̀ àjọ EFCC gbọ́dọ̀ gba ìyọ̀ǹda tó tọ́ àti lọ́nà tó yẹ lọ́dọ̀ wọn.